Otasansan rédíò and TV. èmi ò bẹ̀rù ikú o, ẹ̀rù ikú ò sì bà mí pẹ̀lú ọjọ́ orí mi. ìyàwó ààrẹ Olúrẹ̀mí Tinubu ló sọ bẹ́ẹ̀. ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu ló ti sọ̀rọ̀ lórí ìdúnkookò ikú síni láti ọwọ́ olórí ẹ̀sìn Islam kan nípínlẹ̀ Bauchi. ìyàwó ààrẹ ní irú òun ti kúrò ní ẹni tí ó máa bẹ̀rù kú tí ẹnìkan sì lè máa dẹ́rù kú bà, torí pé òun ti lé ní 60 ọdún lókè pẹ̀. láàkó tí sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu ṣe àbẹ̀wò sí emir ti ìlú Bauchi Alhaji Rilwan Adamu lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 12 oṣù kẹta ọdún 2023 ṣáájú kí ó tó lọ sí aṣọ lójú àwọn àkànṣe iṣẹ́ láti ọwọ́ gómìnà ìpínlẹ̀ náà ni ó ti sọ̀rọ̀ náà jáde. nínú ọ̀rọ̀ rẹ̀ sí ìdúnkookò ikú mọ́ ìyàwó ààrẹ tí àwọn olórí ẹ̀sìn kan ṣe, gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed ní ohun tí kò dára rárá ni bí àwọn kan ṣe ń dúnkookò ikú mọ́ ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, léyìí tó sì tàbùkù orílẹ̀-èdè Nàìjíríà. gómìnà wa fi dá ìyàwó ààrẹ lójú wípé kí ó fi ọkàn balẹ̀ o, àti pé ààbò tó dájú wà fún ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu nígbàkúgbà tó bá wá sí ìpínlẹ̀ Bauchi. nínú ìròyìn míì, aṣíwájú ẹ̀sìn Islam nípínlẹ̀ Kaduna Sheikh Ahmed Gumi ti béèrè ìyọ̀ǹda lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti jókòó ìdúnàdúrà pẹ̀lú àwọn agbésùmọ̀mí tí wọ́n ya wọ iléèwé Kuriga àti LEA níjọba ìbílẹ̀ Chikun nípínlẹ̀ Kaduna, tí wọ́n sì jí àpapọ̀ ogunlọ́gọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ níléèwé náà sá lọ. Gumi ní àjọsọ àti ìdúnàdúrà nìkan ni ọ̀nà àbáyọ láti rí àwọn ọmọ náà gbà padà lọ́wọ́ àwọn ajínigbé tó kó wọn sá lọ. ó wáá rọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó má ya elétí ikún bíi ti ààrẹ àná Muhammadu Buhari tí ó gba ìjọba lọ́wọ́ rẹ̀, bí ó ṣe kọ̀ láti máa jókòó ìdúnàdúrà pẹ̀lú àwọn agbésùmọ̀mí lásìkò ìṣèjọba rẹ̀. ṣáájú ni a ti jábọ̀ wípé àwọn adìhámọ́ra ya wọ iléèwé Kuriga níjọba ìbílẹ̀ Chikun nípínlẹ̀ Kaduna, tí wọ́n sì kó àwọn akẹ́kọ̀ọ́ bíi 300 pẹ̀lú àwọn olùkọ́ wọn sá lọ. kò pé wákàtí 16 tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ tí àwọn jàǹdùkú míì tún ya bo ibùdó ìfiniwọ̀ àwọn tí àjálù bá, tí wọ́n sì kó àwọn obìnrin bíi 200 sá lọ ní Ingila nípínlẹ̀ Kaduna. ẹ tẹ̀lé wa o lórí ìkànnì yìí fún ọ̀kan òjọ̀kan ìròyìn lédè Yorùbá lẹ́kajẹ̀ka lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé. ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá.